ajé bẹ̀kẹ̀rí mo búra lóko ọlọ́run mi ìdẹ́ni kọ́ bọ̀ mo sì fi ọlọ́run bá àlékè ọlá búra ìbẹ́ ẹnikẹ́ni dúró sísì wàláhì ajé bẹ̀kẹ̀rí sẹ́mi ọ sí ti wíwọ́n epo ní àbáyé owó rà ajé bẹ̀kẹ̀rí ṣé kí n pa irọ́ kan lọ́dún tá a dé láti hajj èèyàn 13 ni mo mú lọ hajj ọ̀fẹ́ tí wọ́n fún mi ní 1 naira yàtọ̀ sí àwọn tí wọ́n patronize ní fún hajj ṣé tí mo sọ ti yé ṣé wíwọ́n epo wá ní àbá àrùwò rà ẹni tá a tún fi àmọ́nà tì fẹ́ ajé bẹ̀kẹ̀rí ẹni àfàmọ́nà tì ta ni ó dá òfò wa gbalẹ̀ Mẹ́kà o bá a gbalẹ̀ Mẹdínà kò tún gbalẹ̀ Mẹ́kà owó míì tó tún jẹ́ extra money tá a lọ fi gba hòtẹ́ẹ̀lì tuntun nígbà tí wọ́n rò fáwọn fẹ́ sàbúrò another 15 million ni yóò ti tó ẹ̀mẹrin tí mo ti pe àbáta òfin kàdé ògbà gold torí pé tí a bá ti sọ pọ̀rọ̀ kan kéré kù lọ́kàn tèmi mọ́ mo ti pè tó ẹ̀mẹrin ọlọ́run ò tí ì jógbé lẹ́ẹ̀kan yóò ti tó ẹ̀mẹrin tí mo ti pe àbáta òfin kàdé ògbà gold torí pé tí a bá ti sọ pọ̀rọ̀ kan kéré kù lọ́kàn tèmi mọ́ mo ti pè tó ẹ̀mẹrin ọlọ́run ò tí ì jógbé lẹ́ẹ̀kan kó lè bá. mo kí gbogbo wa pé a kú ilé etí tó bá gbọ́ àlọ́ gbọ́dọ̀ gbọ́ àbọ̀ ẹ dẹ̀ rí i pé iná lọ́fà tó jẹ́ pé èyí tẹ̀ ń wo channel mi gbogbo gbà etí ẹ jẹ́ olólùfẹ́ mi tẹ̀ ń tẹ̀lé mi iná ló jẹ́ kẹ́ ẹ fẹ́ràn mi etí tó bá gbọ́ àlọ́ gbọ́dọ̀ gbọ́ àbọ̀ ọ̀rọ̀ lórí Alhaji wa Akeugba Gold nílùú Ìbàdàn tí ẹ jẹ́ ọmọ Ọ̀yọ́ pẹ̀lú Alhaja Kaola ọmọ ìlú Ìbàdàn ẹ rí i pé gbẹ́mi sí omi òtó awuyewuye kan ó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́ ẹ dẹ̀ rí wípé ọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ ń sìn yìí ní tí ń lọ bí oṣù mélòó kan sẹ́yìn tí wọ́n ń pòwe tí wọ́n ń fà mọ́ra wọn lọ́wọ́ tí wọ́n ń sọ̀rọ̀ síra wọn lórí ayélujára tó fi di wípé bàbá wa Alhaji Taofeek Akeugba Gold tí wọ́n ń pariwo jáde wípé orúkọ yẹn ò ṣe bàjẹ́ o orúkọ mi tí ó bàjẹ́ dandan ni kò ṣe àtúnṣe lórí rẹ̀ orúkọ yẹn gangan ló wá jẹ́ tí Alhaji yẹn tí wọ́n mú tó mú ní ọ̀kúnkúndùn àbápẹ́ tó mú láyà wọn wípé èso àwọn nìkan làwọn lórúkọ yẹn àwọn ọmọ àwọn náà níbẹ̀ àwọn wà láyé o àwọn wà sí láyé tó wá jẹ́ pé tí wọ́n bá wá ń dá ọ̀rọ̀ kalẹ̀ lórí ọ̀rọ̀ àwọn tí àwọn ọmọ àwọn kò ní rí ọ̀nà lọ pàápàá jùlọ ọ̀rọ̀ yẹn gangan wọn affect àwọn eric wọn sọ̀rọ̀ débi tí wọ́n fẹ́ gba físà wọn ò fún wọn físà tí wọ́n ní wípé nípa wípé wọ́n ní bandit àbí boko haram wọ́n sì pe àwọn àbí nǹkan kan bẹ́yẹn pé ńlọ́fà táwọn ò fi rí físà gbà tí Alhaja Kaola dẹ̀ ń sọ fún wọn wípé sábàbí ni dán ṣe é sọ abẹ́ ẹ̀ sọ wọn ni aṣọ tọjọ bẹ́ẹ̀ dẹ́ gbogbo ibi tí wọ́n mú lẹ́tà lọ ní kí wọ́n withdraw lẹ́tà yẹn kó fi jẹ́ wípé ohun gbogbo bọ́ sí déédéé àárín wọn tò padà dẹ́ wọ́n ti gbìyànjú lórí wọn àwọn àáfàá ti péjọ ẹ rí i pé mo máa ń pariwo sẹ́yìn wípé ẹ̀yin àáfàá rere kílẹ̀ ń wò gbogbo àwọn nǹkan tí ń bàjẹ́ ìyọwọ́ bàjẹ́ tí wọ́n fi ń kàn tẹ́ ẹ bá ń wí pé kọ̀ọ̀kan yín tí àwọn kan ń da ẹ̀sìn rú lẹ́gbẹ̀ẹ́ kan tá à ń pé kọ̀ọ̀kan wẹ́ẹ́ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àkàn yín ń gbọ̀ báyà ẹ dẹ̀ rí i pé ó dàbí ẹni pé wọ́n ń gbọ́rọ̀ tí mò ń sọ o wọ́n ń gbọ́ gbogbo ọ̀rọ̀ mi àwọn náà ń ṣègbésẹ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ gbà mí máa ń pe bàbá wa mòdírù mọ́ríkáàsì kílẹ̀ ń wò ẹ má káwọ́ gbéra fa ẹ má wò wípé wọ́n ṣe yín lábùkù l'Ógbómọ̀ṣọ́ aláyàtẹ̀lẹ̀kùlù wo mufti ẹ má wò pé ó ṣe yín lásẹ̀ ní ọkàn yín lábùkù ẹ̀yin kọ́ lọ́kàn lábùkù ara ẹ̀ lọ́kàn lábùkù gbogbo ayé lọ́mọ ẹ rí i pé gbogbo wa kẹnu bò ó ẹ rí i pa apá rẹ̀ jábọ́ báyìí ń ṣe kọ̀rọ́nà lọ́mọ òun pariwo ń gbà yẹn tí Alhaja Kaola ń ṣàwárí wípé wọ́n ti sọ wọ́n bá wọn parí rẹ̀ ǹjẹ́ ọ̀rọ̀ yẹn dénú ǹjẹ́ ìjà tí wọ́n parí só dénú torí wípé mẹ́bí ẹ bá ti parí ìjà fún àáfàá méjì ẹ má jẹ́ ká tara wa Alhaja Kaola ti kúrò ní obìnrin lásán o Alhaja Kaola ti dọkùnrin níbi wáàsí wọ́n ti dọkùnrin bí kéwú èmi ò wá mọ̀ bóyá wọ́n lè líìdì irun dé èyí ò lè mí ọmọ ìyẹn lè mí ọmọ bàbá àwọn tẹ́ ẹ mọ̀ ṣùgbọ́n Ọlọ́run kẹ́ Alhaja yìí bàbá wọn tọ́ wọn ṣùgbọ́n tá a fẹ́ fàyọ ni wípé ibi tí wọ́n bá ti parí ìjà fún èèyàn méjì tẹ́nìkín wá lóun pè lẹ́ẹ̀kínní òun pè ẹnìkejì lẹ́ẹ̀kejì òun tó ń pè wọ́n lẹ́ẹ̀kẹta òun pè wọ́n lẹ́ẹ̀kẹrin wọn ò gbé kọ́ọ̀lù ṣéjà náà parí wọ́n ní wọ́n kàn text message àwọn ni pé àwọn wà meeting àwọn wà nkínní kan inú mo tún ní kí n mú wá fún wa ẹ dẹ̀ mọ̀ wípé bí nǹkan bá ṣe ń lọ lèmi ń yọjú sí wa kò dìgbẹ́ bá tó máa pè mí wípé bó ló tún ṣe rìn in ló jẹ́ kémi ó tún jáde wá fún wa pé tó rúgbó bọ̀ o
erùgbó bọ̀ torí mi ò rò pé ìjà yẹn ti parí tán yányán tó bá ti parí tán yányán ẹ rí wípé tọkùnrin àtobìnrin bá jà tédé àyèdè bá wáyé tí àsìgbọ́ ọ̀rọ̀ àbásìpèdè bá wáyé tí àìgbọ́ra ẹni yé tó ṣẹlẹ̀ tí wọ́n bá parí ìjà tán bẹ́ẹ̀ mi ṣe wò ó pẹ̀lú ọgbọ́n ọmọdé tèmi ọkùnrin ní ọkọ̀ fa obìnrin mọ́ra ẹbí ẹ bá wá sọkọ àtìyàwó òní ọkùnrin ní ọkọ̀ pè wọ́n lórí fóònù pé báwo ni lágbájá o yóò kíra wọn lè sọ ń pa ń tó ṣẹlẹ̀ sẹ́yìn wọ́n sì lè má sọ mọ́ kọjá wípé bygone is bygone wọ́n sì tún lè ṣàwọn àtúnṣe kan ẹ rí i pé bíjà bá ṣẹlẹ̀ láàrin ọkùnrin àtobìnrin ìṣeéṣe kọjá wípé gbogbo ẹ̀kọ́ ni wọ́n fi rojọ́ síta tán ẹ gbọ́dọ̀ mi yé dáadáa o ìṣeéṣe kọjá wípé ọ̀rọ̀ yẹn tún ṣẹ́kù sínú ó yé ọkùnrin ó yé obìnrin ẹ má sì mí gbọ́ o kì í ṣe pé bá ń pọ̀ ọ̀rọ̀ sínú ní sọ o kì í ṣe pa ọ̀rọ̀ àgbèrè o àìmọye ọ̀nà nìyẹn lè jọ dòwò pọ̀ kọjá wípé nínú nǹkan mẹ́ta tí wọ́n sọ jáde àbí méjì tàbí ẹyọ kan kọjá pé ẹyọ kan àbí méjì tó ṣẹ́kù sínú tí wọ́n fi sọ̀rọ̀ síta ẹ̀rí pẹ́ lómi ó kì í sọ̀rọ̀ tán kọ́dà bẹ́ẹ̀ bá ń parí ìjà fẹ́ lómi ó lè lóhùn òròjọ́ pé ó ti tọ́jú tán náà nìyẹn yóò dẹ̀ tánú rẹ̀ so ẹlòmíì bílíìfù wípé nínú kéèyàn máa sọ ń tó ṣẹlẹ̀ lánàá sọ ń tó ṣẹlẹ̀ ń jẹta sọ ń tó ṣẹlẹ̀ ń jẹrin bí ìgbà téèyàn gangan ń tú àṣírí ara ẹ̀ ń ló fi dá ká jìnnà síjà ń ló fi dá ká jìnnà sí wàhálà ẹ rí wípé tọkọ àtìyàwó bá ń jà ń gbogbo ìgbà àṣírí tọ́lọ́ ń bò ní wọ́n mọ̀ tú síta tọ́rí àtọ̀rẹ́ tọ́jọ́kùnrin àbọ̀rẹ́ àtọ̀rẹ́ tọ́jẹ́ obìnrin tí wọ́n bá ń jà tí wọn ò lè parí ìjà nínú yàrá tí wọn ò lè parí ìjà láàrin ara wọn mo ṣe kinní kan fún mo jòrè kan fún lábàáyí mo ṣe kinní kan lẹ́yìn tí wọ́n ń tojọ́ síta ẹ rí i pé àṣírí ara wọn ni wọ́n ń tú síta ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dẹ̀ ń parí ìjà yìí tí ì bá ṣe pé àwọn àfáà tó jẹ́ àfáà gidi àfáà olórí àfáà lálùbáríkà bírú àwọn tó parí ìjà fún bàbá wa Seja Kéwúgba Gold àti Alájà Kaola àwọn àfáà rere ni mo wò wọ́n àwọn àfáà lálùbáríkà ni wọ́n àwọn míì ń parí ìjà látòtí ti jẹ́ pé wọ́n ń wo àṣírí àwọn méjèèjì dẹ́ ayé orí ayélujára rẹ̀ ti ń ṣe gbogbo ẹ̀ ntẹ́lẹ̀ yìí ń tú jáde ntẹ́lẹ̀ yìí ń sọ jáde ìṣeéṣe kọjá pé ọ̀rọ̀ mi ò yẹ kó jáde síta gbangba ilẹ̀ lómi èfi sọ̀rọ̀ tán nísìnyí Alájà Kaola wọ́n ṣe interview fún wọn ẹ̀rí rẹ̀ o ẹ̀rí rẹ̀ wọ́n láwọn ti pè bàbá wa Seja Alájà Kéwúgba Gold lẹ́ẹ̀mẹ́rin wọ́n ní mo gbé kọ́ọ̀lù ni mo tó fi sọ wípé ó ń rúgbó bọ̀ o ó ń rúgbó bọ̀ torí wípé ibi àbá ti ń pèyàn tí ò gbé kọ́ọ̀lù séjà tán àbí ọ̀tán èmi ò tí rò pé jà yẹn tán ṣùgbọ́n ẹ wá jẹ́ ká lọ wo fọ́nrán yẹn tá a bá wá wò ó káwa náà kọ́mẹ́ǹtì sábẹ́ rẹ̀ ẹ jẹ́ ká lọ wo fọ́nrán yẹn ká wò ó ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wo interview tẹ́ ṣe fún Alájà Kaola ká wo bẹ́ẹ̀ mi mọ̀mọ́ yìí ṣe rí tọ́lọ̀ bá tún wá ní ká rí ti Alájà Kéwúgba Gold ìṣeéṣe kẹ́nìkan lọ interview àwọn náà báwa náà bá sì ráàyè àmọ́ nọ́mbà àwọn níta bá wo àkàn tọ́lọ̀ ń bá láàárí àwa náà ó pè wọ́n á ṣèwádìí ṣùgbọ́n ká máa tó fojú sọ́nà lórí íńtánẹ̀tì bóyá lè rí ibi tí wọ́n ti ṣe interview fáwọn náà tí wọ́n ti bá wọn sọ̀rọ̀ á tún gbé wá fún yín lèmi fi máa pariwo pé ẹ jẹ́ ká subscribe sórí channel yìí bẹ́ẹ̀ bá subscribe ẹ̀ sówó lófò ẹni ó wo fíìmù tiwa ẹ̀ ní kábàámọ̀ pé wò ó gbogbo ń tà ń gbìyànjú láti gbé jáde ni wípé kílẹ̀ Yorùbá tòrò kí omi àlàáfíà kó dúró nigínigín kọ́mọ́sẹ́nì kankan tí ó dàrú a sì ti mọ̀ yí pé àti sọ̀rọ̀ bí àwọn ẹ̀wọ̀n yẹn ń bi fíìmù tó pọ̀ mẹ́ta nílẹ̀ Yorùbá kìrìsìtẹ́nì ń bẹ ń bẹ mùsùlùmí ń bẹ ń bẹ àwọn oníṣẹ̀ṣe ń bẹ ń bẹ bí wàhálà ò ṣe ni mọ̀ wáyé rí pé tàwa mùsùlùmí yìí ni nǹkan kọ́lọ́nkọ́ ṣàánú wa wàhálà wa mùsùlùmí pọ̀ wàhálà wa ó pọ̀ gan-an àfi kọ́lọ́nkọ́ ṣàánú àárín ara wa gan ò tò Ọlọ́run bá wa tò àtúnfẹjú sáwọn míì ẹ rí i pé ẹjẹ́ akọ́tì ẹ̀ náà ẹ jẹ́ ká ṣègbésẹ̀ lórí bí a ṣe rí interview ti Aláàjì wa Kéwúgba Gold náà tábà ti wá rí yẹn náà dì mú á gbé wá fún yín yóò fi jẹ́ wípé àdéhùn tá à ń ṣe là ń múṣẹ yìí o tó yẹ jẹ́ ká tẹ̀síwájú ká lọ gbọ́ interview tí wọ́n ṣe fún wọn lẹ́yìn rẹ̀ àwa wa ti Aláàjì Kéwúgba Gold náà kàn á tún tán sórí afẹ́fẹ́ ẹ jẹ́ ká lọ. ó ti yanjú pátá. àwọn èèyàn ń kọ bẹ́ẹ̀ sọ àwọn èèyàn ń gbọ́. èmi ẹ wàláhì tàbí sẹ́kì tó sọ kankan fún ẹ yóò ti tó ẹ̀mẹrin tí mo ti pe àbátan òfin Kéwúgba Gold torí pé tí a bá ti sọ pọ̀rọ̀ kan kì í kú lọ́kàn tèmi mọ́ mo ti pè tó ẹ̀mẹrin Ọlọ́run ò tí ì jógbé lẹ́ẹ̀kan yóò ti tó ẹ̀mẹrin tí mo ti pe àbátan òfin Kéwúgba Gold torí pé tí a bá ti sọ pọ̀rọ̀ kan kì í kú lọ́kàn tèmi mọ́
mo ti pè tó ẹ̀ẹ̀mẹrin ọlọ́run tí ìjọ gbé lẹ́ẹ̀kan kó lè bá mọ̀ pé mi lọ́kàn tó dọ̀tí gbogbo ayé ni mo sọ fún àní mo ti pè ní 4 times ẹ̀ẹ̀mẹrin ni mo ẹ̀ẹ̀mẹrin kò pè mí padà ó kàn fún ní mẹ́sẹ̀gì padà ọjọ́ kan olóhùn ṣe mítìn lọ́wọ́ ọjọ́ kan olóhùn wà ní nọ́mbà tí gbogbo ayé mọ̀mọ́ ni kò sì sí tó fàájú pé àwọn tó bí mi àwọn àgbàlagbà wọ́n kó wa ní tí wọ́n ń pè ní ìjéèyàn ó yẹ tí sábà sí owó tó bẹ̀rẹ̀ rẹ̀ ní ó yẹ tí ajẹ́ bẹ̀kẹ̀bí mo búra lóko ọlọ́run mi ìdẹ́ni kọ́ bọ̀ mo sì fi ọlọ́run bá àlékè ọlá búra ìbẹ́ ẹnikẹ́ni dúró sísì wàláhì ajẹ́ bẹ̀kẹ̀bí sẹ́mi ọ sí ti wíwọ́n epo ní àbáyé owó rà ajẹ́ bẹ̀kẹ̀bí ṣé kí n pa irọ́ kan lọ́dún tá a dé láti hajj èèyàn 13 ni mo mú lọ hajj ọ̀fẹ́ tí wọ́n fún mi ní 1 naira yàtọ̀ sí àwọn tí wọ́n patronize ní fún hajj ṣé tí mo sọ ti yé ṣé wíwọ́n epo wá ní àbá àrùwò rà ẹni tá a tún fi àmọ́nà tì fẹ́ ajẹ́ bẹ̀kẹ̀bí ẹni àfàmọ́nà tì ta ni ó dá o fọwọ́ gbalẹ̀ mọ́ka o bá a gbalẹ̀ Mọ̀dínà kò tún gbalẹ̀ mọ́ka owó míì tó tún jẹ́ extra money tá a lọ fi gba hòtẹ́ẹ̀lì tuntun nígbà tí wọ́n rò pé àwọn fẹ́ sàbúrò another 15 million ni òun ni mo tún ná láti gba hòtẹ́ẹ̀lì tí mo kó àwọn èèyàn mi sí àánú ọlọ́run tó lé wa bá ń bẹ̀ ni pé ní ọdún yìí gbogbo àwọn tí wọ́n máa ń ṣe oúnjẹ fún wa àwọn jàwázàtì kó wọn lẹ̀ wọ́n ti kó wọn jìnnà sínú Mẹ́kà tí wọ́n ti fún wa lóúnjẹ hòtẹ́ẹ̀lì míì tá a wá lọ fowó tuntun gbà yẹn wọ́n wá fún wa láàyè ń bẹ̀ yìí pé ká dání fúnra mi ni mò ń lọ ọjà lọ́ra gbogbo ń tẹnu oúnjẹ fáwọn alálàjì èmi dẹ̀ ni mò ń ṣe àtàwọn ẹrú ọlọ́run tí mo kó dání. èmi náà rántí pé mo pè yín jọkàn tẹ wà nù ọjà. tí mo wà nù ọjà alhamdulilayi bẹ́ẹ̀ ni mo sọ fún ẹjọ́ yẹn pé mo ń ra ọjà mẹ́kọ́ mo lọ zuki kàkíyà mo lọ ra ọjà ni mo lọ ra gbogbo nǹkan tẹnu mọ́ ẹ jẹ àti yan ìfẹ̀mọ́ ẹ̀yìn àti gbogbo àwọn oríṣiríṣi ẹja oríṣiríṣi ẹran òní mo lọ rà. ṣé kìí ṣe pé ọ̀rọ̀ òun ló ń fà tí ó fi dàbí ẹ̀mẹ̀ wípé kò tí ọ̀nà wo lẹ fẹ́ gbà sí. ajá ẹ̀yin òròyìn burú èmi ò jẹ́ ló òun náà mọ̀ pé mi ìjẹun lówó ó sì mọ̀ pé mi ìbáyẹn dúró fò ọmọ but ọmọnìyàn ọlọ́run kó jọ kó mọ́ padà lẹ́yìn wa wàláhì tàláhì ní ìjẹ́ ní kọ́bọ̀ ìyìn sì báyẹn dúró ọ̀tọ̀ ní kí èèyàn fẹ́ lágbájá yá mi lówó kò ṣẹlẹ̀ rí ẹlẹ́ẹ̀kejì ọ̀tọ̀ tí wọ́n á yín pé ó dáa ọmọ bọ́ọ̀rẹ́ mi wá mo fẹ́ gbà owó kò tún ṣẹlẹ̀ gbọ́dọ̀ wọ́n ìmọ̀ bó ṣe jẹ́ even nítorí pé àwọn bàbá wa ti bá wa sọ ó dẹ̀ ti tán mi ìfẹ́ tún lọ jùjùjù nípa ẹ̀ mọ́ wàláhì tàláhì mi ìjẹ́ ló kò ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀. tọ́ Alhaji Akafila Ahmed Daru wọ́n ní àwọn ọ̀jẹ̀ owó àwọn òsì báyọ̀ sọ ní dúró láti ya owó wọ́n sọ bẹ́ẹ̀ wà ń gbọ́ ìnáwó yẹn ń gbọ́ bóyá òun yẹn tí wọ́n mọ̀ pé aláǹfààní àti sọmọ yẹn tàbí táwọn wọn sọ́tà wọ́n ní lẹ́nu bí ọjọ́ mẹ́ta yìí ó dàbí ẹni wípé àwọn ìṣẹ̀mọ̀ ìṣẹ̀lẹ̀ lọ́tún ló sí ó dàbí ẹni pé ó fìyé ọ̀tẹ̀ wọ́n ní fòbú sọ́dọ̀ àwọn èèyàn ń pè yín wọ́n lè dàbọ̀ mọ́ àwọn èèyàn làwọn pè látẹ̀pẹ́ láti lọ. pèsè tó mi ìdáhùn òun dáhùn. ìyẹn lè dáhùn. ajab kebir kì í ṣe pé ìdáhùn mi fi ara mi lẹ̀ ni mi make ara mi available káwọn yóò wá mi wá ni. tó ṣẹlẹ̀ ni ó ṣàṣẹ̀wò pé ìgbà yẹn ó ti fẹ́ fì mí. sórí pé àbí nínú rárá etí àdéhùn tí mo ń kàn lára àwọn èèyàn ni pé bí mo bá ti gbà wọ́n láàyè mo máa ń ráyè sí aburú tí mo bá ti lè make ara mi available fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn so orí ẹ̀ mo ṣe decide pé asẹ̀fún lára rí kò sí àyàfi àwọn èèyàn tí wọ́n bá wá fún pé nítorí òwú tí mò ń ṣe àmọ́ kẹ́ni kó sọ pé sábàlíkọ́ alájà o ìjọ afẹ́ rí yín afẹ́ bá yín sọ̀rọ̀ kan wọ́n láti sọ kí ni the topic of ọ̀rọ̀ tó fi fẹ́ rí mi kí ló fẹ́ rí mi sí kí ló fẹ́ bá mi sọ kódà kó jẹ́ kó ń tì bóyá ó mọ̀ ìpé nù ìjárì mọ́ ń jírí mi ọbẹ̀ kí n ṣe fún un kó jẹ́ kí n mọ̀. lórí òye ò má wí pé ní tilẹ̀ ń tọ̀ náà wọ́n ní àwọn èèyàn bá ọ̀rọ̀ kan dọ́dọ̀ yẹn àti kí wọ́n rẹ́rìn jáde. adúpẹ́ fọ́nà wá fẹ́ dínà. rárá o mi dínà ẹ̀ wàláhì sí dínà rẹ̀ títí di sìn títí yẹn bó ti yẹn tọ́ mi ní dínà rẹ̀ torí ẹlòmíì tó bá pè mí báyìí tó bá ti ṣàlàyé tán màá ní okay no problem jọ jẹ́ kí n lákàn dán báyìí màá dẹ̀ bá ti síbẹ̀ torí pé mi ì fẹ́ kí àwọn èèyàn wọn kàn máa wọ̀ mí jù àdéhùn pọ̀ tí mo ti kà lára kí n rò pé èèyàn làwọn èèyàn ó sì jẹ́ pé lẹ́yìn àsùnmọ́ ọmọ fáwọn àgbàlagbà wọ́n ní ànásù kànábùtì ìfàmì ní ń rọ ikùn ọmọnìyàn ọ̀dà àpọ̀ kéèyàn máa wo ẹlòmíì lọ́ọ̀kan ọ̀dà àpòpọ̀ ju kéèyàn súnmọ́ lọ
olórí ibú lẹ́lòmíì tí a bá súnmọ́ tán ẹni àgbákò lẹ́lòmíì tó bá súnmọ́ yàtọ̀. wọ́n ní bàbá oníbà bá gbàgbé ọ̀rọ̀ àná wọ́n ní àkèrè nìkan àbá ṣeré ọ̀rẹ́ tó pé bí ọjọ́ díẹ̀ sẹ́yìn bóyá lọ́sẹ̀ tó kọjá èèmọ̀ bí tẹ́ òwe yín lọ ṣùgbọ́n èmi fẹ́ mọ́ wípé mo ń sọ nípa àwọn èèyàn generally mo ń sọ generally pé mi ìfẹ́ máa mọ̀ yí pé bí mo ṣe wà yìí mi ì mọ nǹkan kan mi ì mọ ète lò. alájà torí mo mọ̀ pé wọ́n ti pè yín. ọ̀pọ̀lọpọ̀ làwọn alásùnmọ̀ wa rárá kò tí ẹ̀ ní í ṣe pẹ̀lú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ làwọn alásùnmọ̀ wa tó jẹ́ wípé bẹ́ẹ̀ lómi ìbá ń bá mi ní conversation lórí fóònù lásán wàláhì ó fi sí recording mi. máa wà disappointed èmi ò kí ń record èèyàn mi ì mọ démi àti èèyàn lè tó máa sọ ẹnu ọjọ́ mẹ́ta yìí tí mo rí pé wọ́n ń pa àwọn ọ̀rọ̀ kan mọ́ mi mo kàn pé ẹni tí ọ̀rọ̀ dèmi àti ẹ̀kọ́ mo bá lọ́mọ jọba mú fóònù wájú wá bá mi rìkọ́ọ̀dù ìbéèrè yìí mo bá fi bí ẹni yẹn lọ́rọ̀ lẹ́yìn yẹn ìyìn rìkọ́ọ̀dù èèyàn rí láyé níjọ́ tí mo ti dáyé mi ìsọ̀yàn rí bẹ́ẹ̀ pé máa fọ̀rọ̀ ẹ̀ sí rìkọ́ọ̀dù bí mo ṣe ń fààyè gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni àgbákònú ayé tó jẹ́ pé bí wọ́n bá ti súnmọ́ mi ká ní tí wọ́n wò ní pé ọ̀nà wo la fẹ́ gbà láti tu ọmọbìnrin yìí ṣubú wọ́n rán wọn wá lóbìnrin kódà wọ́n rán wọn wá lọ́dọ̀ wọ́n rán wọn wá lọ́kùnrin bí wọ́n ṣe rán wọn wá lóríṣiríṣi nìyẹn ó jẹ́ kí n wò pé ọlọ́run ṣe òun ló fà á. ọ̀rọ̀ kan wà tó dàbí ọ̀ṣẹ̀lẹ̀ bí àsìkò díẹ̀ sẹ́yìn mo mọ̀ pé wọ́n ti bá yín yẹn jù. alhamdulilayi sọ̀rọ̀ kò sí báwùjọ ọkùnrin ṣe fẹ́ ṣe kàǹkà tó tóbìnrin ò lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ ńbẹ̀ yàtọ̀ sí àwọn tí wọ́n bá ní àìsàn ọkàn àwọn lẹ́mìí ara wọn. wọ́n sọ pé ìhòòhò ní ohun obìnrin. wọ́n máa ń wí yùn ṣé rí bí wọ́n bá ti ń sọ pé sọ́ọ̀tún mara aura wọ́n ń sọ lẹ́nu ara wọn tí ìhòòhò obìnrin bá jẹ́ tẹ́mọ̀ bí ọ̀rọ̀ ohun ẹnu obìnrin bá jẹ́ o kí ni ìyàwó ìṣàfihàn àwọn èèyàn ní àdìsí àtúkọ̀ ṣe sódì ló fi fún ọ ni sọ fún ọ ní sára ni sọ fún ọ ní sign language ni ọ̀rọ̀ yẹ kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kì í sọ̀rọ̀ adébùtàlákì. ìdẹ́ ìsọ ni wípé irú bí ẹ̀yin ṣe máa ń bọ̀ ta tẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ tẹ́ sì wá sí kéṣe kó tako ìlànà. kó tako nǹkan kan nítorí pé nínú Al-Qur'an Olúwa bá lékè ọlá tóbi gan-an ibi tó bá ti rán ọkùnrin àtobìnrin níṣẹ́ ní ìbára tó lọ́ máa ń lò ń bẹ́ẹ̀ tí mọ̀zákàr ni torí pọ́lọ́ náà mọ̀ pé àwọn obìnrin kan bẹ tó ń dá tó yàtọ̀ sáwọn obìnrin tó kù ìṣesí àwọn obìnrin kan ó yàtọ̀ sí ìṣesí àwọn tó kù ó dàbí ìgbà táwọn èèyàn bínú títí tí ẹni mò ń ṣe bí ọkùnrin mo rò pé báwọn náà ṣe fẹ́ kí n ṣe bọ́lọ̀ ń bá ṣe ní ìmọ̀ bóyá mò ń ṣe bẹ́ẹ̀ I don't know mo sábà yìí pé ní tí wọ́n fi tọ́ mi látilẹ̀ òun ni mímọ̀ bàbá mi dẹ̀ sọ fún mi pé ìmọ̀ tí mo ṣe sábàbí rẹ̀ fún yìí yóò lápọ́njá gbogbo tí mo bá sì ti kọ́ ọ tó o bá ti ń wí tí a bá béèrè pé ta ló kọ́ sọ pé mi á béèrè kẹ́rí ni mo kọ́ bàbá mi ló sọ bẹ́ẹ̀ fún mi so I don't know bẹ́ẹ̀ ni ká bá sọ fún mi pé mo ń ṣe bí ọkùnrin bóyá ó ń tì í bóyá kò dé bóyá nítorí